a kú àjálẹ́. Ọlọ́run ọba yóò ṣe oorun ní ìrọ̀rùn fún wa. A ò ní ti ojú oorun bọ́ sí ọwọ́ ikú. Gbogbo ìgbà tá bá sì tún jí sí, Ọlọ́run ọba yóò jẹ́ ká jí ní ayọ̀ àti àlàáfíà ara. Pàtàkì jùlọ tí ó fa tí mo fi sáré fẹ́ ṣe fídíò yìí ní alẹ́ yìí ni wípé mo come across fídíò kan tí wọ́n fi ránṣẹ́ sí mi. Though mo ti rí sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ó jẹ́ bí ìtanijí láti pé kí a fi tún béèrè lọ́wọ́ ìjọba wípé báwo ni ọ̀bọ ṣíṣe sórí tí ìnàkí tí ò ṣe. Fídíò àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ rí yẹn, fídíò ibi tí àwọn èèyàn mi ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti wá pàdé mi nígbà tí mo bọ́ ní ọwọ́ àyànrá àwọn ọlọ́pàá on bail. Tẹ́ pé ẹjọ́ tá ń sọ̀rọ̀ báyìí, ẹjọ́ náà sì tún wá on di bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí. Kí wá ní nǹkan tí ó fa ọ̀rọ̀ ẹjọ́ náà ní ọjọ́ náà lọ́hùn? Nínú ohun tó fà náà ń bẹ nínú tí wọ́n fi gbé ẹni mi, Alfa Mudathir Animashaun. Kí ni wọ́n gbé Animashaun fún? Kó tó di pé wọ́n padà gbé èmi náà less than a week tí wọ́n release Animashaun. A sọ ọ̀rọ̀ ìdẹ́rùbàlù pé tó lè kógun jàlù bí wọ́n ti ṣe wí nìyẹn. Kí sọ̀rọ̀ ọ̀rọ̀ náà là ń sọ wípé kí Musa kó kúrò ní tọ́lé àkókò ní orí àga imam pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ni. Tí ò bá kúrò, Jímọ̀ tọ̀sẹ̀ tí a fẹ́ bọ́nu rẹ̀ yìí, a lo oríṣiríṣi òyìnbó fún ọ̀rọ̀ náà láti jẹ́ pé bí ọ̀rọ̀ ìdẹ́rùbẹni bá ní láti pé kí a ṣe wò bóyá àtìgbà náà láti mọ̀ pé ọmọ yìí ò tí ń sọ ọmọ ìlú yìí pátápátá. Bí bá ti ṣe sọ bẹ́ẹ̀ yóò mọ̀ pé àkíní yìí torí pé kó má bá dá wàhálà alẹ́ nílùú. Ẹ jẹ́ ká wá ìjókòó àlàáfíà fún ìlú. Ẹ jẹ́ kí èmi náà kí n step down aside nígbà náà. Mo bá step aside, tá bá gbọ́ lọ́tùn tá bá gbọ́ lósì, ó lè ṣe é ṣe kí wọ́n yiri rẹ̀ wò. Wọ́n consider mi. Wọ́n tú mi lẹ́ẹ̀kan pé kí n máa bá kọjá tuntun nígbà náà nìyẹn o. Torí ìlú kan ń bẹ nínú ilẹ̀ Yorùbá ń bí. Àwọn tó lè jẹ́rìí ọ̀rọ̀ yìí dáadáa làwọn ará ìlú náà. Tí ó sì tún jẹ́ àwọn Mùsùlùmí ìlú náà àtàwọn ilé ìmáàmù tọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí kan. Àwọn tí wọ́n tún bá wa jẹ́rìí rẹ̀ dáadáa náà ni Rabitatul Aima wal Ulama ti gbogbo Nàìjíríà lápapọ̀. Àbí ká sọ pé South West, Edo and Delta. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọn ò lè mọ̀ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ báyìí. Ìlú yìí, ọ̀kan nínú àwọn alágbára ìjọba ní Nàìjíríà nígbà náà, ó fi agbára fi ìmáàmù jẹ ní ìlú náà. Nígbà tó fi agbára fi ìmáàmù fi jẹ, ìdílé tí wọ́n ti fi ń jẹ kò gbà kí wọ́n jẹ torí pé àwọn onítọ̀hún jẹ́ bí oníjàlábí rẹ̀ tó ń bá ṣiṣẹ́. Àbí bákan sí méjì, wọ́n mọ̀yàn nínú ìjọba. Wọ́n bá fi àwọn onítọ̀hún fi jẹ imam nínú ìdílé náà. Ìgbà tí ní wọ́n ní kí í lọ bí òréré. Ayé ni bá ti ṣe rí kò lọ bí ọ̀pá ìbọn. A wá rojọ́, wọ́n á wò lọ, wọ́n wò bọ̀. Lẹ́yìn ìgbà tí ẹni tó fagbára gbé sórí ipò, sórí oyè tó gbé ìmáàmù yẹn síbẹ̀, lẹ́yìn ìgbà tí àsìkò rẹ̀ lọ nínú ìṣèjọba, àwọn ìdílé gbé ọ̀rọ̀ wọn dìde. Wọ́n fa ọ̀rọ̀ wọn.
nígbà tí Ọlọ́run fún wọn ní aṣíwájú gidi nínú ẹni tí ń ṣe ọba ìlú náà, wọn ti gbọ́ mi, èèyàn gidi ni, wọn kì í ṣe mùsùlùmí, àmọ́ wà Islam ń bẹ lára wọn gidi gan. Wọn á pe gbogbo ìdílé, ẹ dákun ẹ má jẹ́ kí ìlú tú, tẹ́ bá ṣe bí àwàdà ní tẹ́ bá sọ díjà, àwọn tí ò yẹ kó dá sọ̀rọ̀ yìí wọ́n padà dá sọ̀rọ̀ yìí, àwa la ṣe nílùú. Ọgbọ́n wo lè rí dá tí ọ̀rọ̀ yìí tí ó fi ṣe é ṣe tí ó fi rọrùn láàrin wa. Aláyélúwà tó bá gbé bẹ́ẹ̀ lẹ́ bá fẹ́, àwọn náà gbà fún yín nílùú, àmọ́ a ní àwọn àkọọ́lẹ̀ kan tí a lè ṣe. Tá bá ti ṣe àwọn àkọọ́lẹ̀ yẹn, tó bá ti lè fọwọ́ sí àwọn àkọọ́lẹ̀ yẹn, tí gbogbo wa tá bá ti jọ fọwọ́ sí àkọọ́lẹ̀, ó ti parí. Ẹ ká máa wò níran, Ọlọ́run bá lọ́ba tó ní ẹ̀mí lọ́dọ̀ gbogbo ìgbà tí Ọlọ́run bá ní kí ẹ̀mí yìí kó kúrò níbẹ̀, a jẹ́ pé ó padà wá sọ́dọ̀ àwọn ọ̀nà. Mi ò lè sọ àwọn conditions tí wọ́n sọ níjọ́ náà, bó tilẹ̀ jẹ́ pé mo mọ díẹ̀ nínú rẹ̀, but ọ̀rọ̀ ìlú onílùú ni, a fi ṣe àríkọ́gbọ́n ni, a fi mú example wá ni. Wọ́n fara mọ́. Kódà èyí tí àwọn èèyàn ò lérò pé wọ́n lè fara mọ́, wọ́n padà fara mọ́. Ọba tó bá wọn fi àwọn òfin ńláńlá kan sí tí ó fi sọ pé òun tiẹ̀ fara mọ́, padà fara mọ́. Ọjọ́ tó bọ̀wé, ó ń bá ìgbà rẹ̀ lọ. Àwọn ìran rẹ̀ ti mọ̀ pé ó ti bọ́ sínú ìtàn rí pé ìran àwọn jẹ ìmáàmù rí, ṣùgbọ́n àwọn ò tún ní jẹ mọ́ nílùú. Ẹyọ kan tí mo lè sọ fún yín nínú àwọn condition tó ń kọ kalẹ̀ nìyẹn. Kí ni mo fẹ́ fà jáde ni wípé lórí tìlú Ògbómọ̀ṣọ́ náà, àwa yìí ti gbìyànjú lábẹ́nú débi wípé àwọn tí wọ́n ń gbé Yunusa kálẹ̀ káàkiri tán pọ̀n sórí nínú àwọn èèyàn wọn tán rán káàkiri sígboro. A ní àwọn àjọsọ kan pẹ̀lú wọn, wọ́n lè jíṣẹ́ fún wọn, wọ́n lè má jíṣẹ́ fún wọn. Ṣùgbọ́n nǹkan tí wọ́n ń sọ fún tá jọ sọ pẹ̀lú gbogbo àwọn yẹn nígbà náà, òun ni wípé ẹ sọ fún ọ̀gá yín wípé bí ò jẹ́ mọ ìlú tí Yunusa gbé ti wá, àwọn kan ni wọ́n ṣe atọ́nà rẹ̀ wá sí ọ̀dọ̀ wọn, kí wọ́n dá Yunusa padà sọ́dọ̀ àwọn tó ṣe atọ́nà yẹn fún wọn pé kí wọ́n máa mú lọ síbi tí wọ́n ti mú wá. Àwa fi ń ṣàdéhùn fún wọn wípé kì í ṣe pé àwa ní ìmáàmù ńlẹ̀ táwa fẹ́ yàn. Wallahi alazim summa billahi allazi la ilaha illa huwa, àbá ti ṣe ṣọ́ngbà náà nìyẹn. Àwọ̀ fa gbogbo ẹni tí ilé bá fa kalẹ̀ tó yẹ pé ìlú náà sì mọ̀ pé ọmọ inú ilé ni ìmáàmù ni, a ó padà fà lé wọn lọ́wọ́ kí wọ́n padà fà lọ sáàfin. Tó bá jẹ́ pé aṣíwájú náà wọ́n ń wá káàkiri wípé kán mọ̀ pé àwọn aṣíwájú pé èmi ni mo ṣe lé, èmi ni mo ṣe lé. A fún wọn ní condition yẹn. Wọ́n ní bí ó bá ti ṣeré ní òrì, àwọn ò ní gbà. Ó ti débẹ̀ náà. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ, àwọn èyí tá ń gbọ́ wọ́n ní àti èyí tó gbìn gan fi tí mi gbọ́, òun náà ni pé tá bá tẹ̀ ní Yunusa sọmọ inú ilé, káwọn ọ̀tọ̀ ẹ̀gbá bẹ́ẹ̀ kó ìtọ́ náà kì í sọmọ inú ilé. Ibo la fẹ́ kó ti bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀, torí wípé àwọn náà wà nínú àwọn táwọn bá fọwọ́ sí tó fi resign, òun ò ṣiṣẹ́ civil defense mọ́. Tó a bá wá ní kó máa lọ, ibo la fẹ́ kí ó ti bẹ̀rẹ̀? Ibo la fẹ́ kí àwọn ìran rẹ̀ kó ti bẹ̀rẹ̀? Torí àwọn ìran rẹ̀ ti mọ àwọn tó kó wá ti faramọ́ pé ayé lára làwọn. Wọ́n confess báyẹn wípé ibo la fẹ́ kí àwọn ìdílé yẹn ó ti bẹ̀rẹ̀, torí pé wọn ò mọ ibi kankan ju bẹ́ẹ̀ lọ mọ́ báyìí. Àkílódé, òun ló mọ ibi tó ti ń bọ̀. Àwọn àgbààgbà náà wọ́n sì mọ̀ sọ pé bí èèyàn bá mọ ibi tí ń lọ, yóò sá sí mọ ibi tó gbé ti ń bọ̀. So nídìí èyí, ìyẹn ò kọ̀kan wá. Wọ́n mọ àwọn condition tó fà tó fi fiṣẹ́ lẹ̀, wọ́n kọ́ tí wọ́n sọ fún wa. Kódà àwọn tó lọ bẹ̀bẹ̀ fún láti pé kí wọ́n yọ kúrò, kó jẹ́ kó bá wa tó òun ṣiṣẹ́ mọ́ ni gbogbo condition kan fún tó fi kúrò.
níbẹ̀ ni mo ti wá ń bira mi léèrè àti ẹ̀yin tẹ́ ń wò wá, èèlò lowó tí wọ́n ń gbà lówó sálárì táwọn ìmáàmù ń gbà o tó ju sálárì tí ń gbà ní civil defence lọ, tó fi torí rẹ̀ resign, àbí kí ni àwọn náà ń lò ó fún, àbí lo mọ́sálásí fún, àbí lo ìlú fún, tán fi jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n fi fẹ́ kórí ọ̀fọ̀, tí wọ́n ń gba sálárì tí sálárì rẹ̀ wá ju ti civil defence lọ, tó wá ní àfọkàntán wípé retirement benefit òun consistently ó ti dúró lórí ìmáàmù Ògbómọ̀ṣọ́. ìdákun tó Ọlọ́run ẹ jẹ́ ká fi làákàyè ká fi ṣe nǹkan tá à ń ṣe yìí náà. jẹ́ ká lọ ọgbọ́n wa náà, ẹ má jẹ́ ká sùn lọ bẹ́ẹ̀ torí Ọlọ́run. ẹ má jẹ́ ká sùn lọ lórí ọ̀rọ̀ yìí. ó nítumọ̀ nínú, tí ò bá nítumọ̀ kò yẹ kó lè tó báyìí. ẹ gbọ́ condition tá a ti fún wọn, ẹjọ́ ọmọ ìyá ọmọ lọ ibi tí ó ti wá. ẹ jẹ́ ká mẹ́ni tó fẹ́ jẹ wá fún yín ká bá yanjú rẹ̀. ẹ̀yin náà láwìí pé ẹ̀yin náà ni bàbá àṣàlẹ̀ tẹ́ fà kalẹ̀. wọ́n ní rárá. kódà láàrin ìgbà náà àwọn gan náà tún sáré ìjókòó láàrin Habibullah, Imam Habibullah pẹ̀lú rẹ̀ tẹ́jọ́ lájọsọ. akọ ahọ́n ọ̀rọ̀ kan níjọ́ náà, níjọ́ tán jọ sọ ọ̀rọ̀, níjọ́ tán béèrè lọ́wọ́ rẹ̀ pé àṣewọ́ náà mọ̀ wípé o kì í sọmọ ilé ayé lára. ìwọ́nu Ọlọ́run ẹ̀yin yìí ẹ lọ rí mọ́ àwọn conditions wa, àsìkò tí tó a ó padà mú ìwé àwọn conditions tí wọ́n kọ jáde nígbà náà, pé conditions táwọn ń fẹ́ kí wọ́n ṣe ní àfọ eléyìí ní àfọ yín ní kíní, àfọ yín kíní, àfọ yín kíní, àfọ yín kíní tó ń ṣe nígbà náà níwèé tí wọ́n ṣe, kí àwọn ìdílé náà tó lọ rí kọ títí wọn wá wípé in táwọn ń fẹ́ gangan nìyí. tó wáyé pé báyẹn ni ọ̀dà condition táwọn mú wá ní tí condition náà tí kò wọ̀. in tí mo fi bẹ̀rẹ̀ ni pé kí ni ọ̀bọ fi sórí tí náà kí ò ṣe. mo sì fi fídíò ibi tí mo gbé tí táwọn èèyàn ti wá fi tìdún tayọ̀ tán fi wá pàdé mi, wọ́n fi gbé mi wá sínú ilé tán sọ pé ilé ọmọ àlè ni mí, bàbá tán sọ pé ó ní òun kọ́ mi lọ́mọ wọn ò mọ̀ mí rí, wọ́n fi tìdùnnú tayọ̀tayọ̀ àwọn àyímọ̀ mufti faru ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà kó àwọn èèyàn wọn jáde àti mùkádàmù àìsìn gbogbo wọn náà pè wọn jáde. wàláhì ìmáàmù Bàpọ̀n gbogbo wọn pàdé àjò ìjò fún àwọn tí èso ọmọ Ògbómọ̀ṣọ́, àwọn tó bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà ní ọ̀nà jíjìn. mo fẹ́ ká máa fojú wo ibi tá a ti fi ẹsẹ̀ rìn títí látọ̀ a ò gba Àbújá tó ń fi mọ̀ndírì tá à ń fi ń lùlù, bàndírì báyìí là ń lù. bàndírì tá à ń lù yìí, a lu bàndírì yìí láti Takí. wọ́n bá gbọ́n nǹkan láti àdúgbò tá à ń pè ní Takí, láti Takí láti lu bàndírì yìí títí wọ́n fi wá gbé mi dé ilé bàbá mi bẹ́ẹ̀. Ọlọ́run ọba yóò bá mi pẹ̀lú gbogbo àwọn tó ń ṣe ìrìn àjò ọjọ́ náà. gbogbo ọjọ́ tọ́lọ́run bá ní ká máa rántí ọjọ́ orin àjò náà, mo bẹ̀ wọ́n nínú ọkàn wọn ká máa fi bẹ Ọlọ́run ọba pé Ọlọ́run ọba ò ní jẹ́ kí àwọn ọmọdọ́mọ wọn kọ́ mọ tí ń jẹ́ àtìmọ́lé, àtìmọ́ ò ní tìmọ́ wọn. Ọlọ́run ọba kò sì ní ba ilé àtọ̀nà ẹnìkọ̀ọ̀kan wọn jẹ́, kò sì ní bà wọn lórúkọ jẹ́. mi ò tí wà lórí fídíò at that time, mo rò pé kò sígbà tí ìdúpẹ́ tó late jù. mo tún rántí ni, mo tún appreciate gbogbo àwọn tí wọn ò lè jẹun níjọ́ tí kíní ìṣẹ̀lẹ̀ sí mi. mo tún rántí àwọn tí ìrun ń bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ níjọ́ tí kíní ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń sọ. mo rántí ẹni tó torí ọ̀rọ̀ yìí kú ládùúgbò, mo gbé lọ́ba níkà, ó ti dojú ọ̀rọ̀ bolẹ̀ o, ta ló tó kù tó fẹ́ sọ tí ń jòdòdó, kálukọ́ padà dákẹ́ náà ni. àwa dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run bá tí kì í ṣe ọba àkà tó jẹ́ pé ọba olódodo ni, ó tú wálẹ̀ àwálé. báwo ni ọ̀bọ ṣe sorí tí ìnàkí ò ṣe tí mò ń sọ lé lórí ni pé ọ̀rọ̀ tá a sọ nígbà náà ni pé this week is going to be Black Friday. àwọn míì nu wá sọ pé why black, why not make it a Red Friday?
so language méjì yẹn la lò nínú statement tí mo kọ nínú ètò wà ní ẹjọ́ tá à ń ṣe lọ́wọ́. Àwọn méjèèjì jáde nínú rẹ̀ tí wọ́n bi mí léèrè pé why black why red. Mo dẹ̀ explain in bẹ́ẹ̀ nù nǹkan tí à ń fi rojọ́ lé lọ́wọ́ torí n tán fi gbé mi nù ni wọ́n ti fi kọ́kọ́ gbé Anímọ̀ṣà wọn náà fi wá tó wọ́n á padà fi gbé èmi. Kí ló bí tí mo tún fi reverse padà sẹ́yìn òun ni pé Yunusa ti sọ ohun tó ju tèmi àti ti Anímọ̀ṣà wọn àti ti Salman àti ti Ashakur àti ti Asakọ́fí àti gbogbo àwọn tẹ́ lọ kọ list orúkọ wọn Ayọ̀bámi gbogbo àwọn tẹ́ kọ list wọn pátá ní headquarter tẹ́lẹ̀ fẹ́ gbé kí n tó forí ru gbogbo rẹ̀ tí wọ́n sọ pé àwọn èèyàn mi ní bí wọ́n ti ń ṣiṣẹ́ pátápátá kò sí kankan tí mi ò mọ̀ lẹ fi gba phone number mẹ́rẹ̀ẹ̀rin tí mo lò tí mo fi ṣí WhatsApp Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum lẹ fi gbà kalẹ̀. Lẹ́tà tá a kọ ibi àwa àlàáfíà fún ìlú tá a fi lùlù lọ sí ààfin Ọlọ́run bá wa ṣe pé irú lẹ́tà yẹn wà nílẹ̀ ẹ gbé lẹ́tà yẹn jáde pé òpùrọ́ ni mí ṣe mo mọ̀ nípa lẹ́tà yìí máa sọ fún bẹ́ẹ̀ ni wọ́n wá wo compare signatory tó wà nínú statement tí mo kọ àti lẹ́tà yẹn tó wà lọ́dọ̀ Commissioner of Police náà fi mọ̀ pé nítòótọ́ àwa àlàáfíà ni àwọn náà mọ̀ pé àlàáfíà là wá àwọn náà dẹ̀ mọ̀ pé torí gbogbo ẹni tó bá jẹ́ pé ó bá ti wà lórí òdodo kò ní wulẹ̀ mọ́ try rẹ̀ kò ní máa wá láti pé yóò mọ̀ mú owó láti fi bò mọ́lẹ̀ ẹyọ kan náà ni àwọn bribe tá a fi kúrò níbẹ̀ o àwọn bribe wọn but wọ́n bribe wípé kí wọ́n má tù wá lẹ̀ but torí òdodo tó wà nílẹ̀ Ọlọ́run ọba fúnra rẹ̀ ló wá tanná kí ní ẹ̀bùn wọn lójú ló wá takú Ọlọ́run fúnra rẹ̀ ló takú sí wọn lọ́rùn títí tó fi tí wọ́n padà gbé wa lọ sí court àfi wá gba bail láfi rédíò tẹ́rí tajú yẹn. Fídíò tẹ́wàá wò lẹ́yìn àlàyé tí wọ́n bá ti sọ̀kalẹ̀ ní fídíò bí tí Yunusa gbé ti ń sọ wípé Ògbómọ̀ṣọ́ jókòó sórí gunpowder at any time ló sì lè explode so òun ló mọ timing tí wọ́n fi sí òun ló mọ timing tó fi sí tí ó pé kò fi lè gbé Ògbómọ̀ṣọ́ for complete 1 week tí ń fi lọ tí fi ń bọ̀ bóyá date time àti ìgbà tán set ẹ̀ sí ẹni kò tí ì ṣe. This is a very big sensitive word. Does it look like a threat? Did he really mean it? Yes, he can. Torí pé àwọn lówó láti lè facilitate àwọn nǹkan tó kódà owó tán ti ń ná lórí ọ̀rọ̀ Yunusa gbọ́dọ̀ lọ ẹ lọ gbé lágbájá ẹ lọ tì mọ́lé ẹ jẹ́ sáré lọ rí mọ́ ṣe fẹ́ǹsì mọ́sálásí kálíbà gbàlú ẹ jẹ́ ká sáré mọ́ gbogbo owó yẹn tó bá tiẹ̀ jẹ́ pé ilẹ̀ náà bá rà fún Yunusa tán bá lọ rí kọ́ fún tẹ́nìkọ́ lọ rí mọ́ ṣe mọ́sálásí níbẹ̀ kán kọ́ mọ́sálásí tó ju ti Buhari lọ ẹbí Yunusa ti bú mọ́sálásí Buhari rí mọ́sálásí Ìbàdàn tó ní gbogbo ntẹ́ bá lẹ́ẹ̀kọ́ ẹ̀yìn ti tàwọn lọ́wọ́ gbogbo bí mọ́mú yẹn bá ṣe tó abẹ́ wa náà wọ́n tó sọ̀rọ̀ tí ó sọ máa wá mi ò ní ẹ má wò ó pé bó bá mọ̀ accuse ẹ̀ máa mọ̀ mú fídíò rẹ̀ lókù tí máa mọ̀ lò kì í ṣe pé against ẹ̀ láti mọ̀ fi mú prove àwọn ọ̀rọ̀ rẹ̀ jáde fún yín ṣùgbọ́n à ń try láti sọ fún wa ní ìsinmi pé máa fẹ́ kẹ́ wo fídíò yìí dáadáa fẹ́yàn ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́ wà nílé àtẹ̀yìn tẹ́ wà lẹ́yìn òdì Yunusa ti sọ fún Ògbómọ̀ṣọ́ pé we are sitting on gunpowder ó ti mọ̀ pé òun lọ gbogbo àwọn ibi tẹ́yẹ tí ń lọ pé mo lọ bá wọn ṣí mọ́sálásí mo lọ bá wọn ṣe kíní mo lọ bá wọn ṣe kíní tẹ́rí tí ń bá kálẹ̀ káàkiri yìí wàláì ń lọ rí plant ara rẹ̀ kalẹ̀ láàrin wọn ni àwọn tí ó kún lọ́wọ́ lórí tó bá dá wàhálà alẹ́ ló ṣe Ògbómọ̀ṣọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé mo fi wọ́ jẹ mufti mo fi wọ́ jẹ mukadamu kíní mo fi wọ́ jẹ kíní Ògbómọ̀ṣọ́ ló ti mú àwọn ìdílé yẹn ló fẹ́ mú mọ́ra pé tó bá délé àì yóò ra àwọn ìdílé tí ó kún nínú ìdílé Ògbómọ̀ṣọ́ tí wọ́n kún un ṣùgbọ́n ẹ kú ojú lọ́nà gbogbo àwọn tó sọ pé àwọn ń tẹ̀lé tó yẹ pé yóò padà já sí ojú tì fún wọn torí pé kíni òun gan náà tí ó ń hùwà ojú títì fún wọn àwọn lókù tí wọn mọ̀ bí tán fẹ́ gbéra wọn sí báyìí òun náà lọ sọ pé tọba làṣẹ ní ìsìn òun náà lọ sọ pé ọba ló nílùú ọba ló sì ní kápá lórí ohun tí ń jẹ́ ìmọ̀ kí ló wá dé tó fi lọ sí court ẹ̀yin agbófinró kí ló dé tẹ̀ fi ti gbé Yunusa ìbéèrè wa nìyẹn pé kí ló dé tẹ̀ fi ti gbé Yunusa tó ní we are sitting on time bomb ìbéèrè tí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ń bi yín léèrè
àǹtí gbogbo ilẹ̀ Yorùbá nítorí tí gunpowder bá fi boom Ọlọ́run ní jẹ́ ká rí l'Ógbómọ̀ṣọ́ sáà ní sáré wọnú Kwara state sáà ní sáré wọnú Ọ̀ṣun state neighboring state gbogbo ẹ̀ àjọ sáré wọnú gbogbo ẹ̀ fúnra wọn ṣé kálukú náà ṣe kò tún ní understand peace àlejò tí wọn gbà lérò ẹrù wọn tí wọn gbà lérò kò lè bàjẹ́ sí kò ní mọ̀ bàjẹ́ so ẹ má wo níwò wípé Yorùbá Ògbómọ̀ṣọ́ ni kíní yìí bá wí nìkan ẹni tí Yunusa ń ṣe tó lè ràn gbogbo ilẹ̀ Yorùbá ni láì fẹ́ kẹjẹ́ ká dìde sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí Yunusa sọ yìí does it mean that there are still some people in this country that they are above the law? If they are above human law, I want each and every one of us to know that nobody is above the law of Allah subhanahu wa ta'ala. Tí àwọn tí wọ́n ń ṣe kínní tó bá jẹ́ pé wọ́n ju agbára òfin lọ a fẹ́ kí wọ́n lọ rèé mọ̀ wípé kò sẹ́dá kan tó ju agbára òfin Ọlọ́run ọba lọ. Àwa sọ wípé pẹ̀lú ìdẹ́rùbà pẹ̀lú ìdúnkokò ẹnu lání àwa àdá mọ́sálásí kò so good ẹ̀kọ́ ọlọ́pàá síta ẹ̀kọ́ gbogbo ẹ̀rí yẹn wà kan mú pé nìkan lọ sí mọ́sálásí ń bẹ̀ yẹn torí pé gbogbo tí ń tẹ̀ ń lé kálẹ̀ káàkiri shadow òjijì lẹ́ǹkan lé kálẹ̀ káàkiri láti jọ tọrọ ètè bẹ̀rẹ̀ òjijì ní kó bá yín òjijì òdodo tó wà lára òjijì ní dà yín láàmú kálẹ̀ káàkiri tẹ̀ ń fi ná gbogbo tẹ̀ ń ná kọ́mítì ní kọ́míṣáì kọ́mí kìíní kan tẹ̀ ń kó kálẹ̀ káàkiri. Àwọn ò tí set up committee kankan lẹ́yìn lórí àwa dẹ̀ tó ń bẹ̀ yín pé tẹ́ bá tó fẹ́ set up committee lórí anything àwọn èèyàn yín náà ní kẹ́ kó síwájú àmọ́ kí gbogbo ayé kọ́ máa wò ó we've given you the free hand láti pé kẹ́ ẹ ṣe àwọn arọ́bì tó àyè mọ́ àwọn náà wọ́n ti sọ pé àwọn náà fún yín láyè rẹ̀ tẹ́ bá fẹ́ ṣe bàbá kí gbàgbó sọ pé àwọn jáwó ń tẹ́ bá lè ṣe nínú rẹ̀ kẹ́ wá ṣe ẹ ò rí kẹrin kankan ṣe lórí rẹ̀ torí pé kí ni irọ́ lẹ̀ gbé dání òdodo làwa gbé dání. Àwọn à ń béèrè lọ́wọ́ àwọn ìjọba àpapọ̀ àti àwọn agbófinró ní ìsẹ̀yìn pé ṣé àwọn kan sì tún wà tó pé wọ́n jagbára òfin lọ most especially nípa ọ̀rọ̀ ààbò torí pé èyí tó wí tá a bá fẹ́ ṣe dá àwọn tán mójútó kọ́mítì ààbò nílùú Ògbómọ̀ṣọ́ ó yẹ kí wọ́n ti arrest Yunusa ẹgbọ́n tí mo sọ o àwọn tí wọ́n mójútó kọ́mítì ààbò l'Ógbómọ̀ṣọ́ ó yẹ kán ti arrest Yunusa àwọn tán mójútó kọ́mítì ààbò nílùú Ògbómọ̀ṣọ́ ó yẹ kán ti invite Yunusa. Ṣé ọ̀rọ̀ yìí ò lágbára tó mi ò mọ̀ kó lè dùn lẹ́nu mi ó fẹ́ dàbí ìbàjẹ́ báyìí máa fẹ́ kẹ́ wo fídíò yẹn ṣé torí fídíò yẹn náà ní fi ń sáré ṣé torí ọ̀rọ̀ tó ń sọ yẹn àbí nǹkan tó gbẹ́kẹ̀lé náà ní fi ń sọ pé ẹ lọ rèé máa dà pọ̀ ìyẹn ni pé tẹ́ ẹ bá dà pọ̀ òun sì dàrú that's the meaning ẹ jẹ́ káwọn pẹ̀lú yín kan jọ dà pọ̀ ṣùgbọ́n o tó bá fi mú tẹ́ ò bá fi ní ìgbà kí wọ́n dà pọ̀ àwọn ò dàrú o torí àti kì í lọ fún yín pé ẹ jókòó sórí gunpowder he's a once security officer so òun ló mọ loopholes àbí tó ń gbé ti lè ṣe tán fi lè operate mọ́ wọn lára nílùú Ògbómọ̀ṣọ́ torí nígbà wọn nílì láti lọ lóbi lórí kó àwọn èèyàn wọlé àwọn náà mọ rúrìn tí wọ́n rìn tán fi tighten security wọn tán gbé kálẹ̀ káàkiri tí kìí sí pàwọ́ gbé nǹkan kan jáde àwọn gan náà ni wọ́n pé àwọn náà ń kó security wọ́n fi ń dààmú ara wọn kálẹ̀ káàkiri which àwa gangan fúnra ara wa o a ò ní time a ò ní time we just trying to prove ourselves that this is what is going on. Èèyàn wa ǹjẹ́ sọ tọ́ kí àwọn agbófinró kan ránṣẹ́ pé Yunusa àbí kò tọ́ àbọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ tó kàn sọ yẹn tó bá jẹ́ pé ọ̀rọ̀ lásán ni kí ni nǹkan tí àwa náà sọ tó fi gbà wípé wọ́n fi mú wa wọ́n kọ́kọ́ má ní mọ̀ṣá wọn kó tó di pé wọ́n padà wá mú èmi àwọn tán tó fẹ́ mú ọlá pé mo ti forí sọ pé mi ni mo gbé gbogbo ẹ̀ àwọn èèyàn mi ni wọ́n ti àyè máàkì àwọn tán fẹ́ kó nígbà náà ti máàkì àwọn táwọn fẹ́ mú nìyí but the question I am still asking now in tó bá fi lè mú tẹ́ bá fi lè fún wa mú wa lórí mere saying of words tẹ́ ò bá nǹkan lọ́wọ́ wa tí kò sì sound like bá fẹ́ dáná sun ìlú àwa sọ̀rọ̀ mọ́sálásí pé that day we are going to get that mosque no matter what it takes
láti frighten wọn. A ti ṣerú rẹ̀ rí náà nígbà tá a sọ pé káwọn ilé ayélujára pé wọ́n lọ demonstrate. I advise them, don't go out, stay in front of your house, and they did like that. Ọjọ́ náà lọ kó wọ ọlọ́pàá kalẹ̀ káàkiri. They are following shadows. Irú rẹ̀ náà náà tó padà ṣe yìí. Ẹ wá gbélẹ̀ tán, ẹ wá dìde, ẹ mú Animashaun, ẹ padà mú èmi náà, tẹ́ fi gbé mi lọ sí court, tá fi wà ní court. Mere saying láàrin ara wa síra wa. Orí rẹ̀ ọ̀dá, orí ẹ bàjẹ́. Gbogbo èébú tí wọ́n lé mi bú tá fi torí rẹ̀ wà ní kóòtù ní ìsìn. A dúpẹ́ f'Ọlọ́run pé àwọn fídíò rẹ̀ wà lóríṣiríṣi. Àwọn ọmọ wọn tí wọ́n náwó lé wọn lórí ti bú tó jù bẹ́ẹ̀ lọ sí mi lára kó tó dìgbà náà. Ọ́díò ni èyí tí mo wí fún yín, kò tíì sí nínú fídíò ni. Èyí tó kàn nínú àwọn tàjọ ní ẹjọ́ tó bú bàbá mi, tó blasti bàbá mi. A dúpẹ́ fẹ́yìn tẹ́ bá mi mú kíní yẹn jáde. Ọlọ́run bá kò ní ba nǹkan yẹn jẹ́ gbogbo. Tó bú bàbá mi, tó blasti bàbá mi, tó ń pe bàbá mi lọ́mọ ọ̀dọ̀ òun bí òun lálága ẹgbẹ́ àwọn táwọn ń ṣe bàbá mi kìíní kan lágbólógbò òṣèlú. Àwọn tó bá ń gbọ́ wọ́n ti máa rántí ní ìsìn tó mú ti get voice note yẹn. Táwo fọlọ́pàá mú wọn gbà náà pé à ń jọ ń búra wa ní bú mi kí n bú ẹ. Àwọn tó jẹ́jẹ́ wọn gan náà pè mí, wọ́n pè mí, ẹ̀rí sì wà ń bẹ̀. Alhaji Saka rẹ̀ mọ́lé, mo pè yín kẹ́ ẹ mọ́ dáhùn sí i táwọn èèyàn bá bi yín léèrè. Ṣé àwọn tó já àwọn tó jẹ́jẹ́ rẹ̀ wá bá yín tí wọ́n ń bẹ̀ yín pé kẹ́ ẹ bẹ̀ mí pé ọ̀rọ̀ tó sọ yìí ti pọ̀ jù, torí tí mo bá fẹ́ fún lésì yóò gbóná janjan. Mo fẹ́ kẹ́ ẹ dáhùn ìbéèrè láàrin àwọn èèyàn tó máa ń bi yín léèrè. Tí mo ṣe sùúrù tí mo wà láàfíà fún ìlú, àwọn gbẹ̀yìn pamọ́, ọmọ ìpẹ́rì wà lórí yẹn. Àwọn á jáde, wọ́n arrest mi ìníjó tí mo jóde yìí. Ẹ wá gbé ètò náà wá wí ní ìsìn wípé Ògbómọ̀ṣọ́ is sitting on gunpowder. It's a dangerous statement. À ń pe àwọn agbófinró ní ilẹ̀ Nàìjíríà, pàtàkì lọ àwọn tó wà ní charge ti Ògbómọ̀ṣọ́. A fẹ́ kó invite Yunusa kó sì wá explain ara rẹ̀ kí gbogbo ayé, kí gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá tún wà lókèèrè kí wọ́n rí kan gbọ́ gẹ́gẹ́ bá ṣe ṣe kíní, nítorí pé social media lọ́wọ́ ọ̀nà rẹ̀ sì ti jìn. By hearing this again, àwọn tó jẹ́ èèyàn wọn gan-an òṣèlú sọ. Ara àwọn ẹlòmíì tó ń pè mí, àwọn rí dáadáa kan táwọn fẹ́ wá ṣe l'Ógbómọ̀ṣọ́, àwọn ń bọ̀ wá bá mi and they think I'm a fool. I am not. Ẹ máa bọ̀ wá. Nígbà tí mi náà wá daft, màá sọ pé kẹ́ ẹ máa bọ̀ wá bá mi níbi báyìí, mi ò wá ní make provision fún ara mi. Why do you want to come and see me? Tó bá ní development tó bá fẹ́ mú gbogbo Ògbómọ̀ṣọ́, yóò lọ bá wọn láàfin. Yóò lọ bá wọn láàfin náà. Tó bá ní anything tó bá fẹ́ ṣe nílùú, yóò sọ pé tọ ilẹ̀ ló ń wá wá ní kíní kan ló ń wá wá ní láti fi kún un ṣàmọ́ kéèyàn wá single-handedly kó máa sọ fún èmi Zubairu Muhammed Taofeek pé mo rí dáadáa tẹ́ ń ṣe nílùú, mo sì rí dáadáa tẹ́ ń ṣe, mo fẹ́ gbé nǹkan dáadáa kan wá s'Ògbómọ̀ṣọ́ ọ̀dọ̀ yín ni mo fẹ́ gbé wá. It's not possible, my brother. I only answer you for answering sick. If you are disappointed about me, this is me for you. Ara mi ò gbà bùsí ni, ara mi ò gbà sára. Ara mi ò gbà sára. I've jot down that phone number. So mo retí yín ẹ̀yin tẹ́lẹ̀ ń gbé dáadáa bọ̀ wá bá tẹ́lẹ̀ mi lẹ́fẹ̀ẹ́ gbé wá bá. Tẹ́lẹ̀ kí n fún yín time àti ibi tẹ́ gbé tí wá bá mi. Ẹ bá ti pè mí níjọ́ náà máa sọ ibi tẹ́ gbé tí wá bá mi, but be careful. Ẹ má dá wá. Tó bá gbá àwọn tó kó bọ̀dá ní tẹ́fẹ́ wá fi yìn mí ní ìbọn náà ni ẹ má gbé wọn wọ̀. Torí mi náà ti make provision fún ara mi kalẹ̀. I will not go alone. The voice note of that call is there. And the phone number that called me is also there, which I'm not going to release now. Ó dìgbà tí mo bá rí yín níjọ́ náà, tẹ́ bá dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí tẹ́ ní ìgbéda. Kí ló tẹ́ ń lé wa kálẹ̀ ká, kí ń lé yẹn kálẹ̀ ká, kí ló dé lórí kíni ló á jẹ́ ìmáàmù ṣe ìmáàmù. Kí ló dé, kí lè ń gbà lórí rẹ̀, kí lè fẹ́ fìbẹ̀ yẹn ṣe, kí lè ń fìbẹ̀ yẹn ṣe. Ẹ̀yin gan ṣẹ̀ṣẹ̀ gbádùn tẹ́ torí rẹ̀ ṣe gan ní ìsìn. Tó bá yẹ pé àlàáfíà náà ní sẹ́yìn wá àlàáfíà òun náà níbẹ̀. Tó bá yẹ jẹ́ pé torí ọlá náà ni só ti kọjá èyí tó wà nílẹ̀ ni. Tó bá yẹ pé torí orúkọ sí kò tún máa bàjẹ́ sí i. We are sitting on time bomb. We are sitting on gunpowder. Nínú kẹ́ẹ̀gì dán gunpowder. Ẹ̀yin náà gbọ́, eléyìí sì kì í ṣe propaganda. Èmi ti ṣe tèmi, wọ́n ti mú mi. Eléyìí kì í ṣe propaganda kẹ̀jẹ́ ká gbọ́. Ẹ sọ pé òun tún frame ọ̀rọ̀ ni, ó hate ẹni. Wọ́n bá hate mi nù Ọlọ́run yẹn. I used to tell you the truth. The only thing I don't like in the guy is that he's a liar. He is gifted, but he's a liar. He's so deceitful. He's a scammer. So, gba àwọn tó bá jẹ́ wà burúkú bá tó bá ti wà lára bá, I don't like you. I don't, and I will tell you.
gbọ́n tó bá ti wo fídíò tí mo ṣe nípa Àtíkù mo sọ ìwà tí Àtíkù ń ṣe kò sẹ́ni tó deny rẹ̀, mo sọ èyí tí Fáyọ̀ṣe ń ṣe kò sẹ́ni tó deny rẹ̀, mo sọ èyí tó Ọbásanjọ́ ń ṣe kò sẹ́ni tó, mo sọ èyí tí olórí orílẹ̀-èdè Nàìjíríà Tinubu tó ṣe, mo sọ, I said it. Àwíkoko lójú ọlọ́rọ̀ ni mí ni, bó lọ́rọ̀ bá gbogbo pátápátá kó pa mí ó ti parí, mo lọ finish. That's the worst he can do. Mo tì mí mọ́lẹ̀, Ọlọ́run tù mí lẹ̀. Tọ́lọ́run bá ṣetán láti tì mí mọ́lẹ̀ ńkọ́? Wọ́n tì mí mọ́lẹ̀, wọ́n tún lọ fagbára fún mi, wàláhì mo fi jọ́ tó máa fi bọ̀lẹ̀ mo fi búra fún yín. Mo gba nǹkan tó yẹ pé tíjọ́ gbẹ̀ndẹ̀ àlùkí ọmọ mi ò lè lò tán nígbà wọn gbà mí mọ́lẹ̀. Èyí tó jẹ́ tàṣàṣì ń bẹ́ẹ̀, èyí tó jẹ́ ti bíbá yẹn lórí èmi ò kí ń lo nǹkan dúdú, àmọ́ wàláhì èyí tó jẹ́ ti tírà tí mo gbà wàláhì ń bẹ lọ́pọ̀lọpọ̀ mi. Kìí ṣe pé nínú àwọn tán tì mí, kìí ṣe pé nínú àwọn tí mo bá láti ìmọ̀lẹ́ ni mo fi Ọlọ́run bá tí mo sin mo fi búra fún yín wàláhì kí mọ́ kìje tí mo bá parọ́ fún yín. Àwọn ọlọ́pàá tí wọ́n ní kan mú mi mo tún rí ìsìn mi gbà lọ́wọ́ wọn wípé ọkùnrin yìí pẹ̀lú ti gbá kíní ìkọlọ̀ rí sá. Wọ́n lé mi kún orí ni, wọ́n lé mi kún agbára ni. Alájà Àfà Abdulganiyu ọmọ ìmọ̀ọ́mọ̀ àná mo fẹ́ mọ fi ṣẹlẹ́rìí ọ̀rọ̀ tí mo sọ yìí níjọ́ tí mo mú ìwé wá sí ọ̀dọ̀ àwọn ìmáàmù council tí mo ń sọ̀rọ̀ mo ní ká wà very very careful o kàjíkà ṣe nǹkan ó sì mi jáde I don't discuss òun wá láti Kaduna I don't care, I don't make friends like that anyway. But at the end of the day nígbà tó fẹ́ mọ sọ̀rọ̀ mo wá sọ fún mo ní mo fẹ́ kọ́ lọ rí mọ kíní kan bí ẹni tí orí ń fọ́ lọ́rọ̀ mi tọ́lọ̀ rí gba oògùn orí fọ́ lọ́tún tó gbà lósì tó gbà lọ́tún tó gbà lósì tó wá ní oògùn orí fọ́ bíi 12 lọ́wọ́. Ó ti lágbára ju gbogbo àwọn méjèèjì láyẹn lọ torí gbogbo àwọn méjèèjì láyẹn ọkọ̀ kan náà fún òun nìkan ló bá ẹ ti lé mi gbàgbára kan agbára nínú pípé orúkọ Ọlọ́run ọba mọ́ èyí tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ń ṣiṣẹ́ lọ́wọ́ lóru ní ìsinmi mo rántí gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ lójú jẹ́ kí n ti dìde mo tún bẹ lọ́wọ́ ọba lọ́wọ́ ní lójú tẹ́ bá wojú mi òun bẹ lára mi ló jẹ́ kí n tún dìde wá sọ tẹ́ ń sọ ẹ ń fi agbára kún agbára fún mi ni. Ẹ kó nídìí rọ Ganiyu náà lẹni tó ń ṣe program lọ́jọ́ náà lọ́hùn tí mo pè wọlé Abdulwasi Ẹ̀wẹ́ ni wọ́n invite níjọ́ náà. So gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ fáwọn agbófinró pé ẹ lọ rí wo ọ̀rọ̀ tí Yunusa sọ so deserve láti pé kí wọ́n gbé àbí kò deserve láti pé kí wọ́n gbé. Ọlọ́run ọba kò ní jẹ́ kí gunpowder wọn kò ṣiṣẹ́ gbogbo ibi tí wọ́n bá rí mọ́ Ọlọ́run yóò tó àṣírí wọn. Ọlọ́run ọba yóò fi wá láyà báyìí nílùú Ògbómọ̀ṣọ́. A ó jí pé àwọn ní jí láàbọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Tẹ́jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder ó dẹ̀ lè explode anytime little strike ó máa explode wẹ̀ gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́ torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí ó kàn yín ó dàbẹ̀ bá ní gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder ó dẹ̀ lè explode anytime little strike ó máa explode wẹ̀